Ẹ̀yin èèyàn ló yẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ ò wọ́n ní Queen Naomi ìpè àti àwọn family Queen Naomi ìpè wọ́n ti agree pẹ̀lú àwọn family kábíyèsí ìyẹn ẹ̀gbọ́n kábíyèsí èyí tó jẹ́ àgbà wọn ìpè kí wọ́n bẹ̀rẹ̀ marriage preparation o. Nǹkan tí a gbọ́ allegedly nìyẹn. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé ó ti tó bí ọjọ́ mélòó kan tí kábíyèsí ti ń pariwo kí Queen Naomi padà wá sínú palace nítorí pé àwọn seers ti sọ fún wọn wípé Queen Naomi nìkan ni kán máa dáná fún kábíyèsí pé wọn ò gbọdọ̀ jẹun nínú ìkòkò any of this olórí mọ́ àti àwọn cook èyí tí wọ́n ń sọ oúnjẹ fún wọn nítorí pé a gbọ́ wípé gbogbo wọn ṣe ni wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n. Ẹ̀yin èèyàn lé ìgbà tí ẹ̀gbọ́n kábíyèsí àti àwọn fámìlì Queen Naomi ti gbé ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ marriage preparation wọn ni wọ́n gba ọ̀dọ̀ màmá wa Esther Ajayi lọ láti bẹ̀rẹ̀ marriage preparation. Bí a ṣe mọ̀ wípé màmá wa Esther Ajayi àwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ marriage counseling èyí tó yẹ pé a ti mọ̀ pé wọ́n ti parí marriage counseling yẹn torí pé ìgbà tí a sọ the last gist wọ́n ní second section òun ni wọ́n wà èyí tí màmá wa Esther Ajayi tí wọ́n lọ bá wọn ní royal mansion wọ́n dẹ̀ ní kábíyèsí ló sọ fún wọn pé àwọn fẹ́ ṣe marriage yìí ní church màmá wa Esther Ajayi. Ẹ jẹ́ ká jọ wọnú gist yìí ẹ̀yin ará ilé. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé ìdí nìyí tí àwọn fámìlì kábíyèsí tó ń fi lọ bá àwọn fámìlì Queen Naomi àti màmá wa Esther Ajayi pé kí wọ́n bẹ̀rẹ̀ marriage preparation. Ẹ̀yin ará ilé bí a ṣe gbọ́ wọ́n ní Queen Naomi wọ́n ní wọ́n ti agree pé kí wọ́n ṣe preparation kan bẹ̀rẹ̀ preparation marriage fún àwọn. Ẹ mọ̀ pé ọwọ́ obìnrin ni gbogbo ẹ̀ wà. So right now ìgbésẹ̀ tí wọ́n ní wọ́n ń gbé nìyẹn. Ní ìsìn ọ̀dọ̀ màmá wa Esther Ajayi àti family Queen Naomi ní gbogbo ọ̀rọ̀ kù sí. Wọ́n ní màmá wa Esther Ajayi ní pé ìjà ò tí ì pin o ìpè kí Queen Naomi kan má jẹ́ kí èèyàn kankan mì wọ́n wípé kí wọ́n dúró bí ọmọ ogun kí wọ́n ja Ajayi tán wípé nítorí pé àwọn èèyàn yìí wọn ò tí ì dẹ̀yìn wípé ṣùgbọ́n Ọlọ́run tó ń jẹ́ kán borí látijọ́ yìí wípé ó máa gbé wọn lékè wípé kò sí ẹnikẹ́ni tí ó lè lé wọn kúrò nídìí ẹrù wọn wípé nítorí pé kò sí bí wọ́n ṣe lè sọ nípa kábíyèsí tí wọ́n ní dárúkọ Queen Naomi àti Tadéníkàwò wípé kán dẹ̀ wo ìhàn tí àwọn fámìlì wọn tí wọ́n kọ sí wọn especially Parọ́pò àti àwọn ẹ̀gbọ́n wọn wípé so kí Queen Naomi kí wọ́n má mikùn kí wọ́n dúró bí ọmọ ogun nínú Kristi. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ wípé màmá wa Esther Ajayi sọ allegedly nìyẹn. Wọ́n ní nǹkan tí ó bá wá bíi nǹkan tó jẹ́ pé ó rọrùn wọ́n ní kò kí ń tọ́jọ́. Wọ́n ní ṣùgbọ́n nǹkan téèyàn bá jà fún ló ń pẹ́ lọ́wọ́ ènìyàn. Wípé kí Queen Naomi rò wípé àgbà táwọn ti ń jàjà yìí ṣé kábíyèsí ò dúró lẹ́yìn wọn. Wọ́n ní kábíyèsí wà lẹ́yìn wọn. Wọ́n ní kábíyèsí ò fi wọ́n sílẹ̀.
wọ́n ní gbogbo ìgbà kábíyèsí gan ń jàjà yìí wọ́n ní torí kì í ṣe ìjà Queen Naomi ní Queen Naomi ń jà wọ́n ní ìjà kábíyèsí ní Queen Naomi ń jà wọ́n ní wọ́n ní kábíyèsí dúró wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti ja ìjà yìí wọ́n ní nǹkan tí inú àwọn fi dùn sí àwọn méjèèjì nìyẹn wọ́n ní nǹkan tí àwọn fi mọ̀ pé ìfẹ́ òtítọ́ ló wà láàrin àwọn méjèèjì nìyẹn ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan tó easy ẹ wo gbogbo ìgbà tí àwọn elders yìí gan tó ń attack Queen Naomi wípé Queen Naomi o wọn ní wá ní sínú palace o Queen Naomi o kàn wá bẹ̀bẹ̀ kàn wá tender public apology ṣebí ní kábíyèsí yarí pé láyéláyé ìyàwó àwọn ò ní tender public apology because ìyàwó àwọn ò ṣẹ̀wọ̀n ìyàwó àwọn ti bẹ àwọn nǹkan tí ìyàwó àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ láàrin àwọn àti ìyàwó àwọn ó nọ́mà kó ṣẹlẹ̀ láàrin obìnrin àtọkùnrin wípé àwọn làwọn fẹ́ ìyàwó àwọn ti bẹ àwọn wípé ọ̀rọ̀ dẹ̀ ti parí láàrin àwọn wípé kí náà mí báyìí pé kí ìyàwó àwọn kó wá máa tender public apology wípé àwọn ò fẹ́ gbọ́ irú ọ̀rọ̀ rádaràda báyìí ẹ̀yin èèyàn lé kábíyèsí dúró ti Queen Naomi wọ́n support wọn lẹ́yìn wọ́n dẹ̀ support wọn lójú ni ẹ̀yin èèyàn lé ìtorí ẹ̀ ní àwa yìí gan la fi dúró pé a máa sọ̀rọ̀ yìí ni tó fi máa yanjú ọlọ́run dẹ̀ ń fún wa sọ nítorí pé Queen Naomi ò jẹ́ bẹ́ẹ̀ láti ìgbà tó ti ń bú Queen Naomi ò sọ̀rọ̀ wọn ò gbìn wọn ò wí nǹkan kan wọn ò sọ anything pẹ̀lú bí gbogbo àwọn olórí ṣe ń fòónú ẹ̀mí wọn ọlọ́run elédùnmarè ń bá wọn jàjà yẹn ni so ẹ̀yin èèyàn lé gist yìí ó dùn ó lárinrin nítorí pé kábíyèsí wọ́n dúró bí ọkùnrin ogun láti make sure pé marriage yẹn ó wà successful there was a time tá a gbọ́ náà táwọn olórí ní tí wọ́n bá lọ ṣe wedding o àwọn náà máa lọ múra bí aṣọ tí Queen Naomi wọ̀ lọ́jọ́ wedding àwọn náà máa wá bá wọn church wọ́n ní kábíyèsí nìkan wá ṣebí tí tẹ́ ẹ bá lè wọ bí tó ti fẹ́ ṣe wedding ni ẹ̀yin èèyàn lé oríṣiríṣi nǹkan là ń gbọ́ lórí ọ̀rọ̀ àwọn olórí yìí ṣùgbọ́n ọlọ́run elédùnmarè kò fi Queen Naomi àti kábíyèsí sílẹ̀ ọlọ́run dẹ̀ fi àwọn èèyàn gidi ó fi gbá wọn nídìí irú màmá wa Reverend Fúnkẹ́ Felix màmá alálùbáríkà irú màmá West Ajayi àwọn èèyàn jankan-jankan nílùú wọ́n dúró ti kábíyèsí irú bàbá wa Dèjì of Àkúrẹ́ gbogbo wọn ló dúró ti kábíyèsí àti Queen Naomi wọn ò fi ọ̀rọ̀ wọn ṣeré ní ìgbà kankan pẹ̀lú gbogbo àwọn ènìyàn tó ń gbàdúrà fún wọn lórílẹ̀‐èdè àgbáyé gbogbo àwọn abiyamọ ayé gbogbo wọn ló ń gbàdúrà fún Queen Naomi ìgbà míì gan tí máa post comment àdúrà tí máa ń pọ̀jù fún Queen Naomi pé God will fight a battle ọlọ́run á bá wọn jìjà yìí ẹnu àṣẹ làwọn èèyàn fi ń gbàdúrà fún wọn àdúrà yẹn dẹ̀ ti mọ́ wọn ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ní agbára ọlọ́run ẹ̀yin èèyàn lé so bí a ṣe ń sọ lọ́wọ́ marriage preparation ó ní àwọn family Queen Naomi àti ẹ̀gbọ́n kábíyèsí àtàwọn family kábíyèsí ni wọ́n lọ bá màmá West Ajayi láti prepare láti ṣe ojúṣe gẹ́gẹ́ bí family láti jọ wàpọ̀ láti jọ bẹ̀rẹ̀ marriage preparation yìí wọ́n ní Queen Naomi dẹ̀ ti jẹ́ wọn ní o inú wa dùn láti gbọ́ irú ìròyìn báyìí mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú yín o òkè ní ọlá yín á máa lọ gbogbo ẹ̀yin new subscribers you are welcome old subscribers God will bless you ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ tẹ notification yín God Almighty will bless you share like and subscribe thank you all.